aṣòfin ní kí Tinubu fi ọmọ ogun ránṣẹ́ sí Benin Republic. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Nàìjíríà ti buwọ́lu ìbéèrè ààrẹ Bọ́lá Tinubu láti fi àwọn ọmọ ogun ránṣẹ́ sí orílẹ̀-èdè olómìnira Benin. Ìgbésẹ̀ ààrẹ láti fi àwọn ọmọ ogun ránṣẹ́ sí Benin yìí jẹ́ ọ̀nà láti pẹ̀tù sááwọ̀ látàrí ìdìtẹ̀gbàjọba tó forí ṣánpọ́n ní orílẹ̀-èdè náà. Ní ọjọ́ Àìkú ni àwọn ológun kan farahàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán bí àwọn ti gbàjọba lọ́wọ́ ààrẹ Patrice Talon. Àwọn ológun náà tí ọ̀gágun Pascal Tigray ṣáájú wọn gbìyànjú láti lé ààrẹ Talon kúrò lórí ipò ṣùgbọ́n tí ìjọba ní ìdìtẹ̀gbàjọba náà forí ṣánpọ́n. Orílẹ̀-èdè Nàìjíríà náà padà jáde sọ̀rọ̀ pé àwọn wà lára àwọn tó ṣe ìrànwọ́ fún Benin láti rí i pé ìdìtẹ̀gbàjọba náà kò kẹ́sì járí. Lẹ́yìn náà ni ààrẹ Tinubu kọ̀wé ránṣẹ́ sí ilé aṣòfin àpapọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun pé kí wọ́n buwọ́lù kí òun fi ọmọ ogun ránṣẹ́ sí Benin nítorí ìjọba orílẹ̀-èdè ń béèrè fún ìrànlọ́wọ́ Nàìjíríà láti dènà àwọn tó fẹ́ dojú ètò ìṣèjọba àwarawa délẹ̀ níbẹ̀. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.